Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Ọmọ Adé. Kí ni mo mú wá fún yín lónìí? Àwa tó ní kò mọ̀ ni, a ti lọ, a ti dé, àbọ̀mọ jẹ́ o. Ẹ wá ń gbọ́, mo lọ, mo bọ̀, mi ò dé, mi ò bọ̀mọ jẹ́. Kí lẹ̀ ń wò lẹ́yìn mi yìí? Ìkómọ ni, ìkómọ Làtífù Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé. Níbẹ̀ la ti ń bọ̀ láti ibi ìkómọ àwọn ẹ̀ta oko. A ṣe kí ni? A máa jẹ ẹran ajẹja. A jẹ gbogbo nǹkan téèyàn ń jẹ ní ayé yìí. A jẹ iyán, a jẹ iṣu, a jẹ ẹ̀wà, ẹ̀wà ẹ̀ta. Ṣé ẹ̀ta ló máa ń ṣẹ̀wà fún àbíbèjì? Wọ́n ṣe ẹ̀wà ẹ̀ta. Tó bá jẹ́ yín lẹ fẹ́ gbọ́. Fún ẹ̀yin tẹ́ ń gan ni tẹ́ bá ń gbọ́. Hey, ọ̀tá mi máa yọ̀ mí. Ọ̀tá mi máa gàn mí o. Mi ò ní ṣubú lọ́lá Olúwa o. Ọ̀tá mi máa yọ̀ mí. Fún ẹ̀yin tẹ́ ẹ ti gan Làtífù àti ìyàwó rẹ̀, kí lẹ tó wá fẹ́ sọ báyìí o? Àtúgbọ́pẹ́ tún sọ wípé kò ń ṣàwọn lọ bímọ. Wípé sọ́rọ́gẹ́sì ni. Ó sọ́rọ́gẹ́sì kò sọ́rọ́gẹ́sì. Wọ́n ṣáà ti bímọ. Tó bá wá ṣe sọ́rọ́gẹ́sì, no, ẹ ṣáà rọ̀ mọ́ lọ́rùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wo, ẹ̀yin tèmi, tí n bá ní máa sọ nǹkan tójú mi rí ní ibi ìkómọ lẹ́nu. Ṣé mo wá lọ bí ìkómọ àbí mi lọ bí ìkómọ? Ẹ̀yin lẹ́mọ̀, ẹ má bi mí léèrè. Ẹ ṣáà ti ń rí fọ́nrán. Mò ń fi fọ́nrán yẹn wọ̀nyí báyìí pé àwa náà dé bẹ́ẹ̀ o. Àmójú wa dé bẹ́ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ Ẹ̀gbá bíi tiwa náà ni ọkọ ìyàwó. Àwa yọ ọkọ náà rè. Àwa yọ ọkọ náà rè o. Àwa la lọ bẹ̀ lá. Mo bá wọn gbé pọ́ọ̀tù kaná, mo bá wọn dáná, mo ro ẹran, èmi rè ṣe jollof rice yàn jẹ níbẹ̀. Ewédú, ẹ̀jẹ̀ ń sọ oúnjẹ yìí mo sì rí bẹ́ẹ̀. Ẹ lè mọ̀ pé àwa yọ ọkọ original rè. A ṣe kí ni? Àdé bẹ́ẹ̀. Èmi rè ṣe ewédú, èmi rè ṣe jollof rice. Tí ẹ bá rí bí àwọn èèyàn ṣe ń pọ́n lá. Gbogbo kí n sọ ẹni tó tún wá kọrin fún yín. Haruna Ìṣọ̀lá ló wá kọrin. Ẹ tún fẹ́ gbọ́? Kẹ́ ẹ lè mọ̀. Ní àárọ̀ sitting room ni a ti kọ́kọ́ ṣe némi láti kọ́kọ́ sọ àwọn ẹ̀ta oko lórúkọ. Ǹjẹ́ tí ẹ mọ̀ gender àwọn ọmọ gan pàápàá tí wọ́n bá ti sọ èmi ò ní sá mọ́. Ẹ jẹ́ n sọ ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ojú tí yín kẹ̀lẹ̀bẹ̀ wọ̀ yín. Mo sì ń bọ̀, mo sì fẹ́ sọ̀rọ̀ gangan àmọ́ mo fẹ́ bú àwọn tí wọ́n ti gọ́yàn pé ṣé rí nílé ayé yìí kò dáa kéèyàn máa gọ́yàn. Bóyá o gọ́yàn pé kò ì ní mọ́tò ni, àbò gọ́yàn pé kò ì tí tèbí mọ́, àbò gọ́yàn wípé kò tí tètè lọ́kọ àbí nǹkan kan. Ìwọ tó bá jẹ́ wípé o ṣe àwọn nǹkan yìí nínú ilé ayé, ó rọrùn fún ẹ. Má máa gán àwọn tí wọ́n ì tí ì ní. Má máa gán àwọn tí wọ́n ò ṣe torí wípé ẹni tí ò ì tí kú kò ì tí ì mọ ìrùkù tó fẹ́ pa òun. Ní ṣókí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni wípé káyé gọ́yàn, káyé fi nǹkan tí ẹ̀dá ò bá ní, káyé fi búyàn. Tí ẹ̀yin àti ẹ̀dá yẹn bá ń jà, tẹ́ bá níjà, ẹ mọ̀ bẹ́ ṣe máa sọ̀rọ̀ ọjà láàrin ara yín, àmọ́ ká máa fi bú ara búyàn àbí kí a máa gọ́yàn torí nǹkan tí ò ní kó má dà. Bí ẹni tó ti bímọ, tó bímọ dọ́sìnì, tó wá ń bú ẹni tí kò ì tí ì bí. Ṣé o mọ bí ẹni yẹn ṣe máa ń sunkún ní kọ̀rọ̀ yàrá? Ṣé o mọ bóyá òun lóhùn tí ó fẹ́ bímọ àbí ṣé o mọ ìdí tí ò ti fi ìbímọ? Bẹ́ẹ̀ náà ni tó bá pẹ́ ni tí ò ì rí ilé kọ́, àbẹ́ni tí ò ì tí ì ní mọ́tò, àbẹ́ni tí ò ì tí ì rọkọ fẹ́, tí ò ì tí ì ní rọkọ ní, tí ò ì tí ì ráya ní. Ẹ má máa gán wọn, ẹ má máa bú wọn torí wípé ẹ̀dá ò tí ì mọ̀ nǹkan tó máa padà gbẹ̀yìn òun náà. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí, eléyìí ni mo mú wá pé a lọ síbi ìkómọ àwọn Làtífù o. Gbọ́ngbọ́n kọ́ sí i, oyin dùn sí i. In fact, ṣé rí ọkọ àti ìyàwó wọn, ojú wọn báyìí ó ń rẹ́rìn-ín ní múṣẹ́múṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí lójú àwòrán yín wípé àwọn méjèèjì inú wọn dùn, ayọ̀ wọn kún. Bẹ́ẹ̀ ni, so ẹ̀yin tèmi, kò ju bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ a fi àwọn tọkọ-tìyàwó yìí lẹ̀ kẹ́ jẹ́ kí wọ́n rí mú mi torí wípé wọ́n ti bímọ nísìnyí kò ṣe nǹkan tó rọrùn kéèyàn tó ṣàìsùn ọmọ pé wọ́n fẹ́ tọ́mọ, wọ́n fẹ́ ṣe gbà kò rọrùn. Ká ti ẹ̀ dúpẹ́ pé àwa yọ ọkọ wa ń bẹ̀. A ṣe kí ni? À ń bá wọn wo àwọn ọmọ yẹn tó bá ti ń sunkún lálẹ́ wípé ẹ mọ̀ kò yí sí kéèyàn gbóyún o torí pé oyún yẹn kò jẹ́ kí ìyàwó wa kó sùn nígbà tí gbogbo ìgbà tó kù díẹ̀ kò bímọ ẹ ṣóyè yín bẹ́yẹn. So àwa yọ ọkọ wa ń bẹ̀. À ń bá wọn tọ́jú ọmọ, àmọ́ ẹ jẹ́ kí wọ́n tọ́jú ọmọ wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ a stop sọ́rọ́gẹ́sì ní ọmọ sáyẹ́ǹsì lọ bí. Kọ́yé dúpẹ́ lọ́wọ́ Allah wípé Allah ló fún wọn lọ́mọ pọ́mọ sáyẹ́ǹsì ní ẹ̀yin ti wa ó pọ̀. Ẹ má jẹ́ a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dáa. Ká máa fi ọ̀rọ̀ ṣírò ara wa wò torí pé kò dáná kéèyàn tí ẹ máa. Gẹ́gẹ́ bí mo sọ pé tẹ́yìn àtèèyàn bá jọ níjà, ó ní bẹ́ẹ̀ ṣe lè bú èèyàn, àmọ́ ẹ má máa fi àwọn nǹkan ara búyàn mọ́ kò dáa. Bí mo ṣe èmi ìmọ̀yàn bú, tí n bá fẹ́ búyàn, ìmọ̀yàn bú. Ẹni yẹn á sì bú mi tán kí n tó sọ pé ó yẹ kí n bú ẹni yẹn báyìí. Ó yẹ kí n sọ báyìí kò dáa. Kò tí ẹ ń ṣe nǹkan tó dáa pé kéèyàn máa sáré fi nǹkan tí ó ń dùn ẹni yẹn lọ́kàn máa fi bú wọn kò dáa. Ẹ̀yin tèmi, a ní rí jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Ọpẹ́yẹmí ó máa wá ó máa lọ ni, àmọ́ lọ́tẹ̀ yìí mò ń gbàdúrà wípé kí n máa mú wá fún yín lọ́kàn ọ̀jọ̀kan, kí n máa gbé borùn, kí n máa mú wá fún yín. Tó bá dẹ̀ jẹ́ pé eré àgbéléwò náà ni mo wò tí màá máa mú wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan.
àní rí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tèmi bó ṣe ń lọ lórí street màmá já yín sí àti lọ síbi ìkómọ àti dé o ǹjẹ́ yín tí ẹ lọ abẹ́yìn tẹ̀tí bú wọn ojú tí yín kẹlẹ̀ bẹ́ẹ̀ wọ̀ ọ́ àwa dúpẹ́ àní rí jù báyìí lẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí Ọpẹ́yẹmí Ọmọadé mi mọ̀ bí a mo ṣe máa pààrọ̀ orúkọ ọkàn ni àmọ́ bó ṣe ń ṣe mí èmi gan tiẹ̀ tí mọ̀ á ṣe mí bíi pé kí n ṣe content lẹ́nu kò ní ṣe mí pé kí n ṣe content lọ lẹ́nu àmọ́ bó bá ṣe máa jẹ́ àtúmàjà yín sí ẹ̀yin tèmi ó dàbọ̀.